Sisialagbo àti engineer Koren ẹ̀sìn leléyìí o mi mọ̀ bóyá ẹ rí bí ẹ̀sìn lásán kọ́ ẹ̀sìn Promax ni. ẹ̀yin aráalé ẹ wá gbọ́ ohun tí arábìnrin yìí sọ lórí fídíò tó leak tí Sisialagbo àtọkọ rẹ̀ èyí tí wọ́n ṣe o èyí tó bọ́ sí ìkànnì ayélujára arábìnrin yìí ti tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀ o ẹ wá wo líǹkì fídíò èyí tí Sisialagbo èyí tó ṣe o ẹ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel wa ẹ gbọ́ ohun tárábìnrin náà sọ ẹ wo fídíò yìí. Because I saw that video and honestly it was an eyesore. Kò ń ṣe nǹkan tó bójú mu rárá ó wà disheartening nǹkan tó ń báyàn nínú jẹ́ ni tó ń báyàn lọ́kọ̀ jẹ́ téèyàn bá jẹ́ abiyamọ gidi ẹni torí ẹ̀ pé ni omi ò sọ àwọn tí wọn ní sẹ́ǹsì o torí mo gbọ́ pé àwọn kan sọ wípé ayé ń ṣe irú ẹ̀ kí lẹ fẹ́ sọ lé ayé dà kí lẹ fẹ́ sọ lé ayé dà ẹ fẹ́ balẹ̀ ayé jẹ́ ẹ fẹ́ sọ Nàìjíríà di Sodom àti Gomara kí ló dé wọ́n tiẹ̀ mọ̀ wípé àwọn èèyàn ń ṣe àwọn ọmọ kéékèèké àwọn ọmọ Gen Z wọ́n ń ṣe ewo na Kim tọ́lú ti close to 50 àti Sisialagbo married woman because ẹ̀yin méjèèjì you're supposed to be married ẹjọ́ kí ló tì í sí kò gbọ́dọ̀ jẹ́ nítorí fantasy lẹ ṣe engage nínú this kind of heart kò gbọ́dọ̀ jẹ́ fantasy nìkan ó ń láti jẹ́ nítorí owó ni there should be a gain kẹfì lè ṣerú nǹkan báyìí torí nǹkan tó ń tini lójú ju olè lọ òun lè ṣe ṣe rí gbogbo àwọn damage control yẹn kò gbé yín débi kankan because kò ń ṣe wípé ẹ heart under duress kò dẹ̀ ń ṣe wípé ẹ mọ̀gbà tẹ ṣe ẹ wà ní right frame of mind yín tẹ fi ṣe ni so nǹkan tó jẹ́ nǹkan tó báyàn nínú jẹ́ ni ọmọ pa ò ní ẹ Sisialagbo torí mo mọ̀ pé ìwọ ló máa ti engineer Koren sí nítorí pé jìgólò lòun bó ṣe pé alátẹnujẹ ẹni tó kó kúrò nílé ìyàwó ẹ̀ tó ṣègbọ́kọ fún torí ìgbéyàwó ni mo máa ń gbọ́ nílẹ̀ Yorùbá mi ò gbọ́gbọ́kọ ẹ̀yin tẹ wà láyé ńsìnyí ẹ̀yin lẹ sọ ìgbéyàwó di ìgbọ́kọ torí àtẹnu òun ló bá ẹ débi tó wà yẹn ó wá ń ṣe fàkàfàkà ó ń ṣe jàkíjàkì ayé ẹ ti ta engineer so you don't know your children are going to grow up to see this torí ṣẹ́rí gbogbo ìwà téèyàn bá ń wù láyé ìwà tó ṣe wípé ẹ̀ nílé wà proud of tó bá dé public ẹ máa ṣe ṣe Sisialagbo mo rántí ngbà yẹn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ Hakeem tí alájà Mẹ́wọ̀ọ́láká tó jáde tó ṣàṣọ pé jìgólò ni tó lóun mọ ohun tóun sọ gbogbo yẹn bọ́ síta ẹ bẹ̀rẹ̀ sí ní bú woman yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní drag ẹ mọ́mí ẹ̀ náà jáde síta wọ́n gbé báíbù kọ́ gbà wọ́n o ẹjọ́ kí ló wá ṣẹlẹ̀ sí ojú wọn yín wá dàbà yìí màmá mi ò ní bá wọn bú yín but má tún sọ̀rọ̀ díẹ̀ àwọn èèyàn kan sọ wípé wọn ò kọ́ Sisialagbo ni to me mo ò lè sọ pé wọn ò kọ́ because àwọn ọmọ mi wà àkọ́gbà ni wọn táwọn ọ̀yá yẹn bá dẹ̀ ti rí pé àwọn ti basọ́ wá kú ní ọmọ yìí má pa mí tó bá yá dọmọ yìí má pa ara ẹ̀ but nígbà tẹ bá tún wá rí ẹni tó ń bá yín bá wí ibi tí mo ti ní problem pẹ̀lú yín nìyẹn màmá tẹ bá tún wá rí ẹni tó ń bá yín bá wí kì í ṣe wípé kẹtù wá máa bú ẹni yẹn pé ó fẹ́ pa ọmọ yín ni ṣé gbogbo nǹkan lówó ni àwọn nǹkan kan wà tó ṣe wípé ó ju owó lọ màmá nǹkan tọmọ yín ṣe yìí sí ṣé kò mú ìtìjú wá sílé fún yín àbí báwo lẹ̀yin náà ṣe máa fẹ́ ọ torí ẹgbẹ́ bible ńjọ yẹn báwo lẹ ṣe máa fẹ́ ọ láàrin àwọn tẹjọ wà ní church wípé ọmọ yín ó ń ṣe 3 son jọ Sisialagbo kí wá ló marry fún kí ló marry fún because marriage yìí á jẹ́ pé marriage of convenience ni contract marriage ni ṣé tiẹ̀ bí kí ṣe tiẹ̀ torí lọ síwájú ilé ìjọ yẹn òun gbàyà àwọn èèyàn bú ẹ mú pé kí ló ń bú ẹ fún ìwọ ló ní láìfẹ́ bóyá bó ṣe mọ̀ ọ́n jójó ẹ nìyẹn but ó ti show wípé ìranù ó ti jọba nínú ayé ẹ kí ló wá fẹ́ fi proof pé Morocco tó lọ ń jọ sí kì í ṣe wípé ó lọ ṣe tensum ni nítorí ìwọ tó wà comfortable láti ṣe dúró pé ọkọ tó fẹ́ sílé bóyá tí wọ́n náà àbí tó gbé sílé torí wọ́n ló fẹ́ ọkọ tó gbé sílé ó ń bá obìnrin míì ṣe òde wà bẹ́ẹ̀ so kí Morocco tẹ lọ yẹn sọ pé òòlì lọ ṣe kì í ṣe ìranù ló lọ ṣe ń bẹ̀ torí gbogbo yín ẹ̀kọ́ máa wá jáde ẹ máa wá sí public domain ẹ máa sọ pé hard work ni o òun lẹ fi lówó o hard work ni o ẹ wá máa lé àwọn ìyókù léré àwọn tó ń ṣiṣẹ́ genuinely àwọn hard working ones tó ń ṣiṣẹ́ genuinely ẹ máa lé wọn léré á máa wò pé àwọn ń ṣiṣẹ́ kò débẹ̀ wọn mọ̀ pé ẹ ti tẹ́ǹdì because irú nǹkan tó ṣe kì í ṣe kó ṣẹ̀ṣẹ̀ ń ṣe you are not new in the business nǹkan tó ń ṣe ni ẹ ní tìjú o ẹ ti balẹ̀ ayé jẹ́
ó wá jáde síta ó wá sọ wípé o sorry o kì í ṣe pé o wà sorry genuinely o nítorí wípé o wà remorseful nítorí nǹkan tó ṣe o but nítorí owó tó make owó náà ni lẹ́yìn owó náà ni nítorí owó yẹn ló ṣe wá síta pé ibẹ̀ ló ti ń jẹun kíníkan kò ń ṣe wípé nítorí pé o ò ní ṣe mọ́ o but o tún ṣe máa tún ṣe but wàá wà careful this time around ẹ̀ ń ṣorí burúkú ẹ̀ ń ṣẹ̀sìn ẹ̀ ń ṣe unprotected sex ẹ̀ ń ṣe ayọ̀ kúrò níbẹ̀ pẹ̀lú gbogbo làpálàpá ìdí ẹ̀ yẹn á tún gbé sí títí ẹ̀ ẹ wá máa transfer STDs káàkiri ẹ̀ ń ba ayé ara yín jẹ́ tó bá yá wọn wá máa gbé yín kiri wọn á ní kinní kan ṣe yín ìranù lẹ́ ń ṣe ìdọ̀tí ni ẹ gbàgbé gbogbo fantasy yẹn gbàgbé pé vibes ni àwọn kan sọ pé ayé ṣe irú ẹ̀ òṣì lẹ́ ń ṣe tó bá jẹ́ wà tọkọ ẹnìkan lè wà nínú fídíò yẹn tó ṣe pé ó jáde in fact èmi gan máa sọ pé ó yá kan lọ arrest ẹni tó bá gbèrú fídíò yẹn jáde ni bọ̀ pé ẹ pé mẹ́ta yẹn òun gangan òun ni ibẹ̀ ni mo ti ní problem mẹ́ta kí ló dé irú ìwà dọ̀tí wo nìyẹn mo hope pé ìyá ọkọ ẹ lè rí sí ìyá ọkọ ẹ tóun náà tẹ̀lé ọmọ ẹ lọ lé ọkọ tó wá ń di àgbo wọn á lè mọ̀ wípé àgbo kọ́lẹ̀ ń ta o torí wọ́n wà bẹ́ẹ̀ ńgbà tọmọ wọn kúrò nílé tó fi ìyàwó àtọmọ sílẹ̀ tó sátẹ̀lẹ̀ alágbo lọ alátẹ̀ẹ́nù. so nítorí nǹkan tó máa jẹ ẹnjìnìà kò rẹ̀ wọ́n bó ṣe ṣe fàkàfàkàfàkà ọlọ́run má jẹ́ kó ní stroke torí bóyá kó tó máa ṣe gbogbo orí burúkú tó ń ṣe wọ́n ti fún ẹ lóògùn wọ́n ti mú Viagra wọ́n ti máa gbó oríṣiríṣi tó bá yá tó bá dọjọ́ ọ̀la tó bá wá ní stroke wọ́n láyé ń ṣe ẹ́. Sisialagbo ò nídìí láti sọ́rí nítorí owó ó máa rówó in fact bó ṣe wà yóò máa tún ní client sí ni wọ́n polówó ẹ̀ ní publicity ni kò sí bad publicity ni ó máa ráwọn tó tún máa wá fún ẹ tó máa wá fúnṣẹ́ ṣùgbọ́n get ready ẹnjìnìà kò ràn ó lọ torí àwọn èèyàn ti rí bó ṣe ń ṣe fàkàfàkàfàkà àwọn tó tún jẹ́ eléré ibúbi titi ẹ náà wọ́n máa tún máa wá bí wọ́n ṣe máa mú ẹnjìnìà ẹ ti gbọ́ ẹnjìnìà kò rẹ̀ sáyé ẹ ti fún ní publicity wọ́n ti mọ̀ pé nakademus ni àwọn kan tún sì máa wà tó máa fowó wa nígbà tó dé jẹ́ pé owó lòun wá kiri jìgólò ó máa tó lọ mi ò ní wà surprise in the next few months tó bá jẹ́ pé àárín yìí ti dàrú toró máa rẹ́ lòmíì ibi tó gbà wá náà ló máa gbà lọ. ọkùnrin tó bá ti wà láyé tó bá ṣe wípé kò lè ṣiṣẹ́ because you are a lazy man àwọn ló máa ń ṣorí burúkú ló máa ń sátẹ̀lé obìnrin káàkiri o fiṣẹ́ ẹlẹ́ o ní ẹnjìníà yẹn o lọ ń ṣe àgbo kiri bí ẹni pé àgbo yẹn náà òun lẹ fi ń jẹun ọlọ́run ló mọ̀ bóyá ẹ ní pọ́nsáìtì ní kí lẹ fẹ́ fi gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ṣe ṣé owó ó kọjá owó yìí náà ni ó kọjá fi ayé yìí náà ni vanity ẹ ti ẹ bẹ̀rù gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyé ló máa ní consequence ẹ bẹ̀rù nǹkan tẹ́lẹ̀ rí níbẹ̀ ẹ ní tìjọ ẹ ṣẹ̀sín nítorí pé ẹ wo tàwọn ọmọ yín àwọn ọmọ yín ṣe mọ̀ pé wọ́n lè máa búlé àwọn ọmọ yín ní school lórí nǹkan tẹ́ ṣe ẹ ṣòṣì yín kẹfì mọ ẹ wá fi kó bá àwọn ọmọ lọ́mọ it's a pity o Sisialagbo ó ṣe dáadáa rárá àtọ ó ṣe dáadáa àtọ. mo mọ̀ pé kíbi tí ìyá ikimot bá wà lẹ́ni ìbáyìí a máa ní olúwa ò ṣe ni ọlọ́run tó bá jẹ́ pé ìyá ikimot ni owó ẹ jáde báyìí ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lórí social media yìí ṣùgbọ́n ọlọ́run ọba tó ẹ ṣẹ̀sín. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu arábìnrin tó sọ̀rọ̀ lórí fídíò tó líìkì yẹn o kílẹ̀ yìí náà wá rí sí ohun tí arábìnrin náà sọ gbogbo ohun tẹ́yìn náà bá rò ẹ bá wa fi sí abala comment section o gbogbo ohun tẹ́ ẹ bá rò pé Sisialagbo àtọkọ rẹ̀ tí wọ́n ṣe tí ò dáa ẹ fi sí abala comment section ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ nídìí tẹ́ ẹ bá fẹ́ fídíò líǹkì yẹn ẹ ṣe hi síbẹ̀ àfọyín ní fídíò yìí. fídíò ọ̀hún lágbára púpọ̀ pàpàpàpòpò ẹ wo ìwọ tó o bá fẹ́ fídíò náà ṣe hi à sẹ́ndì fídíò ọ̀hún sórí comment section níbẹ̀. ẹ má wàá gbàgbé ẹ máa bá wa subscribe sórí YouTube channel ẹ wa ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí o Sisialagbo ó nágbára ẹ̀yin aráalé ẹ dájọ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé àwa kì í dájọ́ o ohun tó bá ṣẹlẹ̀ làwa máa gbé sétí ìgbọ́yín kẹ́yìn tẹ́ ẹ nímọ̀ jù wá lọ kẹ́ ẹ wá bá wa fẹnu sí kẹ́ ẹ bá wa dájọ́ o ó dìgbà.